òní sojú mi mo yọ̀, ọjọ́ òní sojú mi mo yin bàbá lógo ni. Ẹni ọba rọ́jọ́ tuntun ẹjẹ́ ó dúpẹ́ lọ́wọ́ Olúwa. Òní gan lọ́jọ́ ìbí High Chief Edward Dada Lárùnsí. Bá àròyìn orílẹ̀ Èkórè, aláṣẹ àtolùdarí Expo Plus Media Group. Olówó orí ìyáàfin Abíọ́lá. Olówó orí High Chief Motúnráyọ̀ Lárùnsí. Aláṣẹ àtolùdarí Dami Venture. Bàbá Olúwaṣèyí bàbá Adámilọ́lá. Ẹja ká sọ kọ́rùn káròdì ẹni rẹ, ẹja lọ kí bàbá olóríire. Ilé ọmọ ọ̀gbẹ̀yìn ojórú, ọmọ síkìtì, ọmọ àrògbá. Ẹ̀mbẹ́yìn lọ́mọ ajáwé lọ́ba lórí, ọmọ ológùrùgù, ọmọ ṣẹgíṣẹgí. Bí a kò bá rí abílẹ̀jọ wúwa lè jáwé lọ́ba lórí lákẹ́. Ìgbẹ̀yìn ló ládé ìbílẹ̀, ìtìlálákẹ́ ń jọba jẹ. Adé ti wà lákẹ́, ìdá ti wà nígbẹ̀yìn. Atọ́rábílẹ̀jọ owó dòdò ọ̀la. Ìgbẹ̀yìn ni mo tún máa pàdé kẹ̀kẹ́ kó tó mẹ́mu òwúrọ̀. Ilé ọmọ ọ̀sọ́ ìgbẹ̀yìn mẹ́kùn. Edward ṣe ń bẹ́yìn lọ́mọ agbẹ́yìn kùlé fọba jẹ́. Ilé bàbá Olúwaṣèyí ọmọ ẹkùn tó fi tìrùtì. Àníyàn kì í jámọ́ lẹ́yìn ẹkùn, kẹ́kùn ó má pani jẹ. Bàbá Dámilọ́lá ọlá rẹ̀ pọ̀. Ṣebí jẹ́jẹ́ nìwọ́rọ̀ àrìn tegun lọ̀tá ń sáré. Eré tájá fogún ọdún sáyìírín fàájì nífẹ̀ẹ́ sí. Mo ti ní o máa lọ níwájú, jẹ́ kí wọ́n ó máa bọ̀ lẹ́yìn. Ẹ jẹ́ àròjọ olóore káyọ̀ gbọ́ mọ̀mọ̀ wọ́n ro ti kàyìn láì da. Èèyàn ní fẹ́ kú wọlé ẹ̀kọ́ nítọ̀hún tó fẹ́ kú ọ̀hún padà lé bàbá Olúwaṣèyí ṣe èèyàn. Dàdúdú bó o bá ń gbóhùn mi. Entertainment manager ló ń kì í délédélé, ọmọ aláṣẹ ló ń gbẹnu sọ. Tèmídayọ̀ Ọláyínká Bobby Wẹ́sẹ̀. Ó ní kí n kì ọ́ bí ológun ẹrú, ó ní kí n kì ọ́ bí ọlọ́gbọ̀n ẹ̀wọ̀fà. Ilé ọmọ ẹ̀gbámọ́ lùsàbí ọmọ agbóhùn àkàlà. Ọmọ erinjogún ọlá ọmọ òsínlẹ̀kùn palẹ̀kùndé. Ilé ọmọ àrídìí ògo lójú ogun lákéjọ bí ọmọ asẹ́tùmí kíkan. Ìsàlẹ̀ ọ̀rọ̀ wọn sì máa dùn yùngbàyùngbà. Àwọn gbọ́n ọkọ mọ tiẹ̀ sábẹ́ ewé. Ìyẹn gbọ́n ó fìyẹ́ bo tiẹ̀ mọ́lẹ̀. Bàbá ti yí gbọ́n ọkọ mọ pamọ́ sábẹ́ Olúmọ. Egungun Ẹ̀gbá tí a rí yẹn ò gbọdọ̀ jó lábẹ́ ọdán. Tó bá jó lábẹ́ ọdán, àtúbàbà yín fi kọ́gi. Ẹ̀dẹ̀ òdùn mi wọ́rẹ̀dẹ̀ lọ jó ọmọ lákéjọ bí ọmọ oníbẹ̀bẹ̀ aṣọ. Ẹni bá fẹ́ mọ láké, ẹni mo ní òrèlé akẹ́. Èèyàn tó bá bímọ lóko, ẹni kò ní tọ̀hún rọ̀nà òkú. Ẹni bá bímọ lẹ́gbàá, ẹni tó bá dóhùn kó sànà. Tora wo egungun lobìnrin lè ṣe, awo gẹ̀lẹ̀dẹ́ lobìnrin lè mọ̀. Obìnrin bá fojú koròórò gbé. Bàbá Olúwaṣèyí lọ́lá Olódùmarè ò ní kánjú kú. Ayé ò ní bí ẹ mọ́nú kólòbó bí ẹ̀kọ́ yan gan. Ó ti sọdún èyí náà kọ́lọ́run jẹ́ kó lè ṣèyí tó pọ̀. Ò ní lọ nílùú ẹja tó lọ tí ò dénú bú. Ò ní lọ nílùú àròjìnìgbà tó lọ tí ò délẹ̀ odò. Gbogbo ibi tó bá lọ kólúwa kó máa bá ẹ lọ. Ò ní sì rí. Ò ní sì wà wù lójú àwọn olólùfẹ́ rẹ. Ọdọọdún làárọ̀ rógbó, ọdọọdún làárọ̀ àwùsá, ọdọọdún làárọ̀ bì lórí àtẹkárí ọlọ́dọọdún níre ni. Your entertainment manager Ọláyínká Tèmídayọ̀ Bobby Wẹ́sẹ̀ ló ní kí n fèyí kì í délédélé ọmọ aláṣẹ ló kọ tèmi. Àlàbá yín tí ò ní bèjì rí, ó ní àìrè bára wa ṣe, ẹjẹ́ àjọ sàmí ẹ̀.